Ẹ̀yin olólùfẹ́ Kí lẹ rí sí, ẹ káàbọ̀ sí ọ̀tún ètò yín fún tòní. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, Aródú ni orúkọ mi, Jesugbemi. Ọmọ wọn lówó òdù, ajífẹ́pẹ́ ṣeré, ọmọ àwà òṣèlé, ọmọ bá àríjọ, ọmọ bàbá kan omi tútù tí joyin fàìfàì. Ẹ káàbọ̀ sí orí ètò Kí lẹ rí sí fún tòní, ètò kan lórí ìtàkìjọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àti àwọn tó ṣẹlẹ̀ sí àwa kọ̀ọ̀kan. Láti ilé-iṣẹ́ Núwà Media láti máa mú ètò Kí lẹ rí sí wá fún yín. Ilé-iṣẹ́ tó máa ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá kálékáko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa àti iṣẹ́ ìbílẹ̀ wa gbogbo káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀yin olólùfẹ́ Kí lẹ rí sí, ẹ rí pé lónìí mò ń wọ́tọ̀ṣì. Ọkàn mi pòrúurú, ọkàn mi wúwo nítorí ohun tí mo fẹ́ ká jọ jíròrò lórí. À ń pè lówè, òun láró nú. Ó sàn fún wa ní ìsìn torí tá a bá kíyèsára láìpẹ́ jọjọ. Ọlọ́run jẹ́ kí apá wa kó lè ka ohun tí ó ń bọ̀. Mo ti máa ń rí àwọn ìrírí tó pọ̀ tí n bá rin ìrìn àjò, ṣùgbọ́n èyí tí mo rí ní ìjẹta yìí ó dàbí ẹni wípé ó ti mú mi láyà kọjá àfaradà. Mo wọ ọkọ̀ èrò láti ìlú ibi tí mo ti ń ṣe iṣẹ́ lọ sí ìlú ibi tí mo máa ń páàkì ọkọ̀ mi sí. Mo bá àwọn èèyàn wọ ọkọ̀ èrò. Ìrìn àjò yẹn yẹ kó gbà wá ní bóyá bíi 30 ìṣẹ́jú, ṣùgbọ́n a lò tó bíi wákàtí 2 nítorí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó wà ní ojú pópó nítorí ọ̀nà tí ìjọba orílẹ̀-èdè wa ń bá wa tún ṣe. Àmọ́ àwọn tí mo bá wọ ọkọ̀ èrò, ọkùnrin ni gbogbo wọn, èmi nìkan lóbìnrin tó wà láàrin. Àmọ́ bí wọ́n ṣe jẹ́ ọkùnrin tó, mo fẹ́ lè sọ pé lẹ́yìn èmi, dírẹ́bà ló tún dàbí ẹni tí ó dàgbà nínú ọkọ̀. Gbogbo àwọn tó kù ọ̀dọ́langba ni wọ́n. Ṣùgbọ́n àwọn méjì tí ọ̀rọ̀ kàn gangan, iwájú ni wọ́n jókòó sí. Èyí tó ṣe bẹ́ẹ̀ ní dàgbà nínú wọn, ẹ jẹ́ kí n pè ní Tóyè. Tóyè kò lè ju, ó dàgbà ju àríró ẹ̀ rí, bóyá jọmọ ọdún 21. Káyọ̀dé tó ṣe kejì ẹ̀, mo pè é ní orúkọ bẹ́ẹ̀ ni. Wọ́n dárúkọ wọn bí tó ti sọ̀rọ̀, ṣùgbọ́n orúkọ tó wù mí láti fún wọn. Káyọ̀dé yẹn ò lè ju bóyá bí ọmọ ọdún 17. Ó dàgbà jù ṣáàríró ẹ̀ rí ló pé ọmọ ọdún 19. Nígbà tá a wọnú ọkọ̀, mo ṣáà rí para wọn ò balẹ̀. Wọ́n ṣáà ń ṣe gbágungbàgun. Àmọ́ kò pẹ́ etí mi ṣáà nà sí ọ̀rọ̀ wọn. Bóyá n bá má gbọ́ ohun tí wọ́n jọ ń sọ, tí èyí tí mo pè ní Tóyè yẹn ò bá máa fi gbogbo ọ̀nà fún sọ ọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ ẹni sọ bí ẹni pé káwọn lè gbayì. Wọ́n fi arúgà sọ bí kẹ́ lè dá mi mọ̀ pé a wà nígboro, ẹ ṣàmọ́rú ẹ̀. Kí lọ̀rọ̀ tó ń sọ? Wọ́n mú ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin. Wọ́n kàn sọ ṣákálá, wọ́n sọ di yẹ̀yẹ́. Èyí Tóyè yẹn bá bẹ̀rẹ̀ sí darúgà yìí. Àwọn ọmọ méjì kan tẹ̀ wá nílé òun sùn. Kó kọ́ máa bá wọn sùn lọ torí ẹ̀wà, owó náwó fún àwọn lọ́mọ, báwọn ṣe ń jẹun, àwọn ló ń ṣe gbá, àwọn ló ń ṣàwo. Tòun ní kóun ṣáà ti bá wọn sùn, ló bá mẹ́rọ̀ bá ní sọ̀rọ̀ ẹ̀, ló bá pè wọ́n lórí fídíò call. Lọ́jọ́ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi, lọ́kàn sọ ọ̀rọ̀, dá àwọn àṣàmọ̀ ìbálò, wọ́n kàn sọ ṣákálá. Gbogbo yẹn wà á dùn mí bíi kò pẹ́ ló bá tún kí ẹjọ́ mi mọ́lẹ̀. Ìgbà tóun ti ẹ̀ jẹ́ 15 million yẹn, Ọlọ́run ò kàn gbádùn owó yẹn bó ṣe wo òun ni. Ìgbà kan ìkòkò bàbá ṣe òun ló ń sọ fún èyí Káyọ̀dé àbí kí mo korúkọ ẹ̀ lẹ́ǹkan wípé tó bá fẹ́ lọ ṣe oṣólẹ̀, tó bá fẹ́ dọ́gbọ́n sí kó lè máa rí owó jágbà lọ́wọ́ àwọn mágà, wípé òun á mú lọ sọ́dọ̀ àwọn babaláwo. Àwọn babaláwo yẹn kàn yẹ pé wọn ò ní sọ nǹkan tó ṣẹlẹ̀ ní torí tó bá wọ ẹṣẹ láti lè máa jáwó, ó lóríṣiríṣi oyè òtútù kan tó yẹ kó ṣe. Ló ṣàbẹ̀rẹ̀ sí ní pọ́ gbogbo ẹ̀ lọ́jọ́ pọ́n kọ́ra wọn ní báyìí ní ibà. Nígbà tó máa bọ́lẹ̀ tá a débi tí gbogbo àti máa bọ́lẹ̀ ni mo rí èyí tó pera ẹ̀ ní Tóyè yìí. Orúkọ Kìrìsìtẹ́nì ló ń jẹ́ o. Ó so ìdè àwọn oníṣẹ̀ṣe yẹn, ó so mọ́ ọwọ́, àti ti àwọn iṣẹ́ èyí tó pa àwọn olórìṣà pọ̀ yẹn ó so mọ́wọ́. Ó wá so ìdè àwọn Ọlọ́bàtálá ó so mọ́ ọwọ́.
àmọ́ ohun tó dùn mí kì í ṣe torí ẹ̀sìn tàbí ẹ̀sìn náà ni máa pè tí ó ṣàfihàn pé òun ṣe bíi pé àwọn ẹ̀sìn wọ̀nyí kò sí kankan nínú ẹ̀ tó ń kọ́ àwọn ọmọ àbí ènìyàn wípé ohun tí ò tọ́ ni kẹ́ máa ṣe. Ó ká mi lára torí pé wọ́n sọ débi pé ó ṣe wà wọn làwọn ṣe ń fagbó, bàbá àwọn ò lè bá wọn sọ̀rọ̀, ará àdúgbò ò lè ṣe kíní kan, ọ̀rọ̀ tó sọ́pọ̀ gan o. Àmọ́ ohun tó mú mi mú wá fún wa níbi ìṣe báyìí náà la máa wò tá a dẹ̀ ń wo ọjọ́ iwájú wa báyìí tó dẹ̀ ń wọ́. Ìjọba wọn ò rí kankan ṣe sí, àwọn aládùúgbò oníkálukú ti tọwọ́ ọmọ wọn báṣọ torí bẹ́ẹ̀ bọ́mọ ẹ̀wí wá ní tí wọ́n pọ̀ jù. Ọlọ́mọ gan fúnra rẹ̀ àbí bóyá ọ̀rọ̀ àbúrò mi dẹ̀ ni o, torí àbúrò mi onílé máa ń sọ ó máa ń pàṣàmọ̀ kan á lóhun tí èèyàn ò ní èèyàn ò lè yànda ẹ̀. Bóyá ká sọ pé àwọn òbí àwọn ọmọ yẹn ni wọn ò ní ẹ̀kọ́ tó tọ́ láti fi fún àwọn ọmọ yẹn ni, àbí sáwọn ọmọ ni wọn ò létí ìgbọ́ ni, àbí wọ́n létí ìgbọ́ wọn láyé àgbà ṣe, àbí ayé wa ló wá di ọlọ́màjẹ̀ká yóò di rádaràdá tó bẹ̀ tó jẹ́ wípé a ò tiẹ̀ wá ná ní a ò pọ́n nǹkan kan lé mọ́, gbogbo ẹ̀ṣá bára. Ó ń ká mi lára torí pé tẹ bá rí àwọn ọmọ yìí èyí tó sọ pé òun ṣe gbá mo ṣí àpapọ̀ ẹ̀ mo ṣí èyí tó pẹ̀rẹ̀ ẹ̀ tó yè tó dàgbà jù náà méjèèjì yìí mo ṣí àpapọ̀ ẹ̀ tá a bá ní ká mọ́ ká lù ń gbà ń jó ká ta bóyá ló pé 20,000 naira torí aṣọ tó wọ̀ ti ṣá ó ti dá fótófótó ó kẹ̀ ló ń jẹ́wọ́ bó ṣe wù ẹ́ o ní gbogbo ọmọ Ọlọ́run ló mọ iye obìnrin tó kà tó lóun kàn ń lò sọ́gọ̀ ó kà dídí bíi pé ó kà jẹ́ ọ̀dọ̀ àwọn àgbàlagbà àwọn ìyáláyà tó ń bá ní nǹkan pọ̀ àmọ́ ìkan òjọ̀ kan nínú ohun tó tò mọ́ ara ṣùgbọ́n àwa àgbà kí lè rí sí kí ni ká ṣe ọ̀rọ̀ dọwọ́ wa ó dọwọ́ yín ohun gbogbo tẹ́ ẹ bá rí láti sọ sí èyí tí mo mú wá ẹ fi ṣọwọ́ sí abẹ́ ṣe máa ń ṣe lórí ìtàkùn wa àti email wa pẹ̀lú nọ́mbà wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín tí a bá wá fẹ́ mọ̀ nípa àwọn gbogbo tá à ń ṣe nílé iṣẹ́ Núwà Media ẹ̀yin ẹ tẹ atọ́ka tó lọ sórí àsíá wa ìyẹn www.nuwamedia.com Núwà yẹn ní àmì ohùn Yorùbá lórí nuwamedia.com ó ní kẹ́ ẹ tẹ̀ lọ́gán lẹ́ máa já sórí abala wa lórí ayélujára mi ò parúkọ mi ìdá Aródú náà ni mo jẹ́ ọmọ olówó dùrú ọmọ àwà òṣùlẹ̀ ọmọ límẹ̀rẹ̀ ọmọ bàbá kan mi tútù tí jó ní fàìfàì àtúnríra láìpẹ́ jọjọ nígbà míì ìgbà rẹ̀ àlàáfíà o. Núwà Media.